I love this prophet. He's a prophet that is mysterious. That is Prophet Saheed Osupa. I love that prophet too much. Pastor Bọ́lárìnwá Lucas ti acknowledge King Saheed Osupa gẹ́gẹ́ bí prophet akọrin tó kún fún ọ̀pọ̀ ọ̀rọ̀ ìṣítí àti àwọn ọ̀rọ̀ ìyanu tó mọ́ fi ń kọ orin sí etí àráyé. Ẹ tún wá gbọ́ ohun tí Pastor Lucas sọ ẹ̀yin èèyàn nípa King Saheed Osupa. Kódà wọ́n fi àwọn orin olúfimọ kọ̀ọ̀kan wọ́n fi ṣe wàásù sí etí àwọn ọmọ ìjọ wọn pẹ̀lú. Kí wá ní àwọn ohun ìyanu, àwọn ohun ìṣítí tí pásítọ̀ yìí ń sọ gan-an nípa àwọn orin King Saheed Osupa? Ẹ máa bá mi bọ̀ bí ń ṣe máa fi gbogbo ẹ̀ hàn yín lẹ́sẹlẹ́sẹ. Ìkànnì Digi-Naija Television lẹ́kalẹ̀ sí. Ẹ dákun ẹ máa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí ló wà. Ẹ máa tẹ̀ kẹ́ subscribe sí channel wa. Ẹ like, ẹ comment kẹ́ sì máa pín fọ́nrán yìí. Ọ̀rọ̀ ìṣítí àti àwọn ohun ìyanu tó ṣe wípé tí a bá wòye ẹ̀ dáadáa tá a sì ń múlò nínú àwọn orin King Saheed Osupa yóò ṣe wá láǹfààní àti máa ṣe àkàwé ìgbésí ayé wa. Kò sí ní jẹ́ a máa ṣìnà nípa àwọn nǹkan kan. Eléyìí tí Pastor Lucas rí tí wọ́n mú jáde nínú àwọn orin King Saheed Osupa kọ̀ọ̀kan. Kódà àwọn orin ọgbọ́n tí pásítọ̀ yìí mú jáde ọ̀hún, àwọn orin ọ̀hún dùn lẹ́nu pásítọ̀ yìí gan, àfi bí ìgbà wípé àwọn àti King Saheed Osupa jọjọ wọ studio kọ àwọn orin ọ̀hún ni. Ó yá ẹ jẹ́ a gbọ́ látẹnu wọn. You know, I love this prophet. He's a prophet that is mysterious. That is Prophet Saheed Osupa. I love that prophet too much. He's a prophet with mysteries. That know how to count God's blessing. Prophet Saheed Osupa, he knew how to count God's blessing. You know, and he was putting the words verse by verse in thanking God. I want you to pay attention to listen to that. Because why? If you like, become over spiritual and not be listening to wisdom. Hello. Oni olówó dúpẹ́ o bí wọ́n bá rí tàlíkà yìí o wọ́n náà wọ́n dúpẹ́ pàṣírí àwọn bòṣẹ́ àwọn jẹun sẹ́nu nígbàkigbà tó wọ́n àwọn wọṣọ tara nígbàkigbà tó wọ́n sì tún lẹ́nu ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú àwùjọ. Oni tàlíkà wá ń dúpẹ́ o tí wọ́n bá ti rí wèrè o aláwọn ń dúpẹ́ pé ó rí àwọn kò yí ẹ lè mú kọ́ máa fi bá wọn jà o á níyẹn ò sí nínú ọ̀rọ̀ tàwọn ohun tí ó tó ó sì máa ṣẹ́kù ìyẹn di dandan. Torí pé ó ń put wisdom in places. Ó ní wèrè náà wá ń dúpẹ́ o tó bá rẹ̀ ní tí kò sí o á lóun dúpẹ́ pé ẹ̀mí òun ṣì wá o bẹ́ẹ̀ mi bá ṣì wá ìrètí òun ṣì wá o. Dásìkò ó sì máa rí wòsàn àbẹ́ẹ̀kọ́. I remember when I was nobody. When the going was somehow tough, I remember when I was nobody. I never thought I would be somebody. I pray, may God give you grace to appreciate Him. May God give you grace to acknowledge Him in everything. Gbogbo mo fẹ́ dolówó mo fẹ́ dọlọ́lá. Ọmọ celebrity tó kú yẹn, ó ti tán náà nìyẹn o. Àbẹ́ẹ̀kọ́, serve God. All this running after material thing is a baby thing. Serve God. Sisi Quadri náà ti lọ nìyẹn. Àti gbọ́ ti Mr. Ibu náà láàárọ̀ yìí. Òun náà ti lọ nìyẹn. Àbẹ́ẹ̀kọ́, Sílọ́hùn. Hello, ṣé kí ni? Sílọ́hùn. Ìtorí ẹ̀ ni ọmọ Prophet Saheed tún wá kọrin kan. Ó ní gbogbo sísapá àti gòkè ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run máa ló wà o. Gbogbo sísapá àti gòkè ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run máa ló wà. Bọ́lọ́run ò bá kọ́lé náà o. Bó ṣiṣẹ́ forí ìfọ̀rùn ṣiṣẹ́ lásán ló ń ṣe làágùn o. Bó ṣiṣẹ́ forí ìfọ̀rùn ṣiṣẹ́ lásán ló ń ṣe wàhálà. Ibi abarapá ṣiṣẹ́ láì lówó tó ṣiṣẹ́ yẹn là á ṣègùn o.
ibẹ̀ láti rẹ́ni dọ́ ẹ pé kò dá pé tó ṣiṣẹ́ yẹn là á ṣe là. Ibi abarapa, people that are complete, he work, he could not achieve anything. And somebody that was a disabled, do little work and then become rich. Àdáni má gbàgbé lọ́bọ Ọlọ́run mi. Ẹ jẹ́ ká ti bí ká lábẹ́ ká fi kíyèsí. Tí ká lábẹ́ bá fẹ́ lábẹ́ yé. Ìṣe ni ká lábẹ́ máa ń dábẹ́ là. Ṣùgbọ́n tí ká lábẹ́ bá wá lábẹ́ tán. Tá bá fẹ́ wọ́wẹ́wọ́ ìyókù àwẹ̀ta ẹ ò rojú ayé. Praise the Lord. That guy knew God and is still knowing God. Hello. Ẹ̀yin èèyàn wọ́n ní ọlọ́gbọ́n báyìí ni mò ń dọ́lọ́gbọ́n mọ̀ béèyàn bá sì rẹ́ni tó ní làákàyè yóò mọ̀ pé ẹni yìí ní làákàyè ó sì mọ̀ tí ń sọ. Àbẹ́ẹ̀rí wípé àwọn orin tí pásítọ̀ yìí ń kọ gan ó fẹ́ẹ́ dùn mọ́ wọn lẹ́nu ju ti King Saheed Osupa lọ. Ó yẹ ká mọ rírú àwọn pásítọ̀ báyìí tí wọ́n mọ̀ gbìyànjú láti mọ̀ fi àwọn nǹkan tó wà ní àwùjọ wa, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn orin táwọn kan ń kọ tó ní ọgbọ́n kan máa fi ṣe wàásù kí tí àwọn ọmọ ìjọ kó lè mọ wọ wàásù ọ̀hún dáadáa. Kí lè ròǹgbà tiyín nípa ọ̀rọ̀ yìí? Èmi ò sì tún ní rí jù báyìí lọ lórí ètò lọ́tẹ̀ yìí. Títí dìgbà míì tá a sì jọ máa pàdé, ìkànnì Digi Naija tẹlifíṣàn ní kẹ́ ẹ máa wò lóòrèkóòrè. Ẹ sì má gbàgbé láti tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ́ sì máa pín fọ́nrán yìí. Ẹ máa pín sórí gbogbo ayélujára yín kó máa lọ káàkiri. Ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.